àwọ̀ ọgbà yóò ní tí a sí. ìta ẹbí tán àgbàdo ti jiná kẹ ẹ bọ́bẹ̀ kí ẹ yá jẹ. bàbá sì di ọwọ́ alẹ́ wọ́n ti ṣe ètò ìyẹn tẹ́ jẹ lálẹ́ yìí. olúwa mi eléyìí náà lóhun ò lè tẹríba fóòsà o. olóyè ẹ̀sọ́. bàbá o. ọ̀ya bẹ́ẹ̀ orí ẹ̀. bẹ́ẹ̀ ó ti pọ̀ wọ́n ti pé àjọkẹ́ ẹni ọlọ́run rẹ gẹ́gẹ́ bí orúkọ rẹ̀ olúwa ni àṣàkẹ́ ọ̀run bí o bá fi orí balẹ̀ fún òrìṣà olúwa yóò yọ ọ́ kúrò nínú ìkẹ́ rẹ̀ lọ́run. ó fi hàn yí pé tá a bá fi ọ́ ṣe olórí wa tá a bá ti ṣẹ̀ héwù lọ́ọ́ mà bẹ́ẹ̀ rí wa ẹ̀yin ẹ̀sọ́ wọ́n ní ẹ̀bẹ́ orí ẹ̀. olórí ẹ̀sọ́. bàbá sáde ń wà ní. ẹ̀yin ọmọge sáde ń wà ní. fẹsẹ̀rù olórí ẹ̀sọ́. ẹ kú sẹ́ ẹ kú àtàárọ̀ ibi abadé lónìí náà ní jóun ẹ kú àwọn yòókù yìí ẹ lọ kú ọ sínú túbú. alhamdulilayi wa jazaahum bima sabaru jannata wa harira. ìwọ orí mi àlìjáde onídẹ̀ra ni kó máa lọ ọlọ́run ti sọ wípé ní tó bá ti farada ìyà àti ìnira tó bá rí ní ojú ọ̀nà yìí àlìjáde onídẹ̀ra iná láàbì sẹ̀sẹ̀ rẹ̀ àlìjáde onídẹ̀ra ni kí ìwọ orí kó máa lọ wa jazaahum bima sabaru jannata wa harira. orí níjọ́ tí ọlọ́run ti ṣe ẹ̀dá rẹ̀ ni mo ti mọ̀ pé olórí burúkú ni ọ́ gbogbo wàhálà rí lọ́sàn-án àti lóru gbogbo wàhálà tí mo ṣe sí ìwọ ọlọ́run ọba àfìgbà tí wo rí tó fi yìn mí mo wá rí mọ̀ dájú wípé iná ní ilé rẹ̀. Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run tó bá ṣẹ́gun gbà náà kò ní í fi àgbà náà lẹ̀ tẹ́wọ́ wọ́n wo ìgbà tí ànábì wa náà ń jagun ànábì wo ìjà pẹ̀lú agbára nìkan wọ́n ń ṣàdúrà pẹ̀lú ẹ̀ àwa níbẹ̀ lóhun torí wọ́n ti pa àwọn amúmìnì púpọ̀ a níbẹ̀ náà lé lórí káàrin wọn náà lè dàrú káwa náà lè ṣẹ́gun ṣe wá rẹ̀yìn tẹ̀ lọ jagun ẹ má bẹ̀rù ẹ má mikàn àwọn tí wọ́n ti pánú wa wọ́n ń bẹ níbì kan báyìí tó ju ti gbogbo wa lọ àwa náà wà débẹ̀ ká lè jù wọ́n lọ ìwọ adúró tì mí àjọ wọlé alúwà ṣó wá rí wọ lọ kéde fún gbogbo àwọn tí wọ́n bá jẹ́ ti mùsùlùmí pátápátá tí wọ́n gbà fún ànábì Muhammad sallallahu alayhi wa sallam pé kí wọ́n tẹ̀lé wa kí wọ́n lè bá wa jagun àwọn padà lọ́nú ilé á lọ mọ́ bá wọn fàdúrà jagun bẹ́ẹ̀ bá wá jà débì kan ibi abágbádùn àdé ayọ̀ sí yín. láti ọjọ́ keje títí di òní òun náà ni pé ọlọ́run o a fẹ́ kí o bá wa da àárín àwọn kèfèrí rú kí èdè wọn kó má yẹra wọn mọ́ kí o sì wá ṣẹ́gun ẹ̀sìn Islam yìí fún wa ọba wa bó ṣeré bó ti yẹ wọ́n ti fún wa láàyè láti lọ kojú àwọn kèfèrí láti bá wọn jà idà làwa ń lò ìbọn làwọn sì ń lò tí wọ́n fi ká wa tán bí ẹyin ká kókó wọ́n pa wá tán ni tí wọ́n pẹ̀lú káwọn náà jà ẹ jẹ́ ká lọ wá ìbọn. ẹ̀yin ọmọ ìyá mi ẹ má jà bẹ̀rù torí pé ìta amúlọ́wọ́ ìkọ́ ni ó ṣẹ́gun fún wa òun sì kọ́ láti ojú ìjà fún àwọn kékeré ọlọ́run tó sì ṣẹ́gun fún ànábì kò kún sáàtì rẹ̀. àfà bá a bá ń wòran báyìí àwọn káfíìrì wọn bá tọ́lá jẹ́ o. bá a bá sì ní ká dá wèrè lókù yóò ṣe bó ti rí o. kó ká ló kú dà. àpé wàá iná júdà náà. lahumul galibuna. wàá iná júdà náà. lahumul galibuna. wàá
ayé yín bàjẹ́ ọ̀rọ̀ yóò nílé wọ̀ ká múlù ẹ̀kùn káfí májá lọ́wọ́ ẹ̀rọ wọn bọ̀. ibi ìtúlẹ̀ ọ́ ṣẹ̀ṣẹ̀ rú. ọmọ bá ilẹ̀ ti rọ. ẹ̀rọ yóò bàjẹ́. Allahu Akbar! Ọlọ́run ṣé o. Àwọn mi mo sì tún rámọ̀ ni, àwọn tó kéré lọ́wọ́ ojú ti wà. Alájà pẹ̀lú ni. Alájà èmi kúkú ni. Àánú Ọlọ́run ni. Àánú Ọlọ́run ni. alájà Èmi ni. ọmọ mi kú. kí ni ò lè ṣe ọba tó lajú àfọ́jú kí ni ò lè ṣe tó jí òkú dìde kí ni ò lè ṣe kí làlẹ́bí ò lè dánwò. kí gẹ́gẹ́ pamọ́ tí òrò yín lẹ́nu. kẹ́kẹ́ pamọ́ yàrá ìyá rẹ lẹ́nu. Ọlọ́run ti gbàjọba lọ́wọ́ yín mo ti rí àánú Ọlọ́run. ọmọ dé di òrìṣà àtàkà ọwọ́ rẹ méjèèjì wà mẹ́. Ọwọ́ tèmi rèé. ọwọ́ tiẹ̀ ni ọgbọ́n tó lórí nǹkan wí ni iṣẹ́ olúwa kò ṣẹ́ ní tó yé iṣẹ́ olúwa ju ta fà lọ ń wọ́n múrin dáadáa ni iṣẹ́ ibi tẹ̀ ń ṣe Ọlọ́run jù yín lọ ọwọ́ tiẹ̀ ni ẹnì sọ́tẹ̀ yín ṣé ẹ mọ̀ pé ẹ sọ mí dájá tọkànlá dunu yín tí mo ṣe bí wọn lè kí lọ́wọ́ mọ́lẹ̀ kí n fọ́ lọ́rùn pánú lé tó gbá mi lónìí tí mò ń gbó kí bí ajá. kí ló dé bàbá kí ló fẹ́ pè. kò ní dáa fún ọ ni kínkínní àrùwà ni kínkínní àrùwà ni kọ́ bẹ dáa fún ọ ni kọ́ bẹ bẹ̀ fẹ́ fún ọ ni. ẹ padà bá yọ. ẹ mọ̀ wá fi o ìlú ti dàrú gbogbo ìlú ti dàrú pátá. kódà gan gbogbo àwọn òṣàbù mi àti gbogbo àwọn ọmọ abìjà gbogbo ni wọ́n ti padà tó ti ké láìláìláìlá o kò sì títí ṣe kò sáì ṣe ẹjẹ káwọn náà padà. kí gbogbo wọn máa ké láìláìlẹ̀ lọ èmi bó tilẹ̀ lẹ́rìí. ọkàn gbogbo lẹ́nu mi wọn ò ní bá wọn pè é títí wọn fi ṣáájú wọlé ńláàfin. kábíyèsí mọ́ wà fi o èmi ò wà. àwa darapọ̀ mọ́ wọn. kábíyèsí. orí ẹkùn ọ̀padà. kábíyèsí ọba bó ti yà rí ó lóun ò ní gbà kẹ́nìkan kó wọ ilé òrìṣà yìí o ó ní kẹ́nìkan kó wọ ó ní wọ́n yà wó yẹn mọ́ ni. tó bá ṣe pé bàbá aláàbàbà rẹ̀ lọ bá bí ẹni kọ́ lọ lè dúró sí ilé òrìṣà o tó bá ṣe pé ìyá aláya yàlà yàlà tó dẹ́gbẹ̀rẹ̀ ìyá aláya ẹ̀ lọ bá bí ẹni kọ́ lọ lè dúró sí ilé òrìṣà o ẹ wo èmi ò tí ì gba ẹ̀sìn débi pé kí n dá oògùn nù ẹ̀gbọ́n tí èmi àbìjọ bá wọ́ mọ́ ẹ̀sà ẹgbẹ́ ìṣẹ́pẹ̀ gbọ́dọ̀ tóbi ṣe rí ilé òòṣà yẹn wíwo ni kí ni mo tó gbogbo tó bá gbàlá máa fún ìwọ àti wọ ẹ tẹ̀lé mi ẹ wá lọ gba owó ẹ máa ná owó èso tó bá tán ẹ tún padà wá.
wó dànù àwọn àfáà ní lọ́la wọn náà kùmọ̀ tá ilé àwùlọ́ bìlìbìlì sí. bí wọ́n ṣe wí náà nù ọyẹ́ ìyẹn àfáà ẹ lọ lè gún ògún ìtumù rẹ̀. egúnjẹ bí aláyà bí òkè èmi àdámọ̀ àbẹ̀kù dídí èmi àlàpàwọ́ bí ọba wù ọ́ sí ẹni tí wọ́n tì inú pé títí rẹ̀ sójú ọ̀nà tó bí gbólógún bá jẹ bọ́jọ̀ gbà bá kálà mọ̀gbọ́ bá jẹ bọ́jọ̀ wọ rẹ̀ lẹ́lẹ̀ àtọmọdé àtàgbà ní ìforí balẹ̀ kọ́lọ́bẹ̀ fárí ẹ̀mí tó bá gbọ́ orúkọ òdi ọ̀rọ̀ ẹni ayà mi wà gírì orúkọ òdi ọ̀rùn sẹ́kẹ́sẹ́kẹ́ orúkọ tí wọ́n pè wá sàsí òdi ọyọ́ máa gbọ́ orúkọ òdi ọ̀rùn èmi ni mo pe gbogbo yín lónìí gbogbo ẹ̀yìn ọ̀sà tí ń bẹ́ ńlẹ̀ lónìí gbogbo yẹn sórí ìbú. ṣàyè tí ó fi fọ́ dẹ́rú àsìkò tí ó fi sọ̀rọ̀. wọ́n wá sàládà wọ́n gún lọ́bẹ̀ wọ́n yìnbọn mọ́ kọ̀ wá sẹ́dẹ̀. tí ò fi ṣe èmi ò ní dákẹ́ títí tí ò fi sọ̀rọ̀ mi dayọ̀ ṣàlàtú lèmi ò máa ṣe lọ́rọ̀ ìjà sọ́mọ́ èmi ò ní dákẹ́. ọ̀pẹ́ náà tóbi ẹnìkan kan ò lè rí ọlọ́run ọba sáná lọ́wọ́ ọ̀yá jáde síta jáde síta sọ́ọ́rí mi nìkan ní àbíyàwó àbí ẹ̀kọ́ yìí o ẹgbẹ́ náà tóbi omi tẹ́lẹ̀ ní ẹ̀dá rẹ lónìí o bẹ́ẹ̀ ni ọyọ́ ẹ̀kọ́ ẹdìdì sókè èmi ló kò yí o fáde yìí olówó àbíkí ni wọ́n ti pè ọ́. ó kọ́ mi nù. gbogbo agbára rẹ pátápátá èmi wá dúró wájú rẹ lónìí mo fi hàn pé gbogbo agbára tó lọ́ọ̀ni wà láàárọ̀ wàhálà ìlà èmi ìwọ àdúgbò náà kò dágìrì èjò ìwòlè pé tí oníbi àgbọn gbogbo ara ni mo fi ń jó yẹn ẹni mọ̀ mí ò kò mí ẹni tó kò mí ni ọ̀dà mọ̀ èmi àti kékeré mo jó wọ́n pẹ̀lú ògbóògùn mo bá wọn nílé àjíjáwé mo débẹ̀ mo já tèmi kò hún mi mo sì bá wọn nílé àjíwàgbọ̀n mo débẹ̀ mo wá tèmi kò hún mi ẹni bá fojú di mi ló fojú di kú ẹni fojú di mi ló fojú dàrú ẹni fojú di mi ló fojú láyé ọ̀nà ọgbọ̀bẹ̀ lọ́nà alákejì èmi ẹbí ti tápìrì tápà tí pani tiyetiye mo ti jáwé oríjì ọyọ. كل جار حق وسألك الباطل إن باطل كان سوءك لا ọmú nsọ́ndé ọ̀sà wọn ọ̀dọ̀ ẹ̀dúró ìsàtẹ́ gbójúlé àti wó ìdànù a sì ti dáná sun kí ló tó kù kúrákútà rẹ ti pin mọ́ sí ẹ̀mí ara rẹ lógbòdò ọbọ̀ àbọ̀bọ̀ wá pé láìlá ilẹ̀ náà kí n gbọ́ ọyá wí bẹ́ẹ̀ láìlá ìlànà wíwí láìlá ìlànà ẹ ti sọ ìwọ náà wọ ẹ̀yìn kọ́ wèrò wò sọ́ọ́rí èrò tí ń tẹ̀lé àṣẹ́lẹ̀ rẹ nu wọ́n wọ wájú wọ́ sọ́ọ́rí pé ṣéèyàn ìwọ ní ìwọ ọba bó bá ti rí orí ọlọ́run sì lóun ní ọba bó bá ṣe fẹ́ kórí bọ́lọ́run ṣe fẹ́ kórí fún ọ ni o ẹ bá ń fìdùnnú gbọ́lọ́run sókè lẹ́ẹ̀kan ó ṣe wá pé òòṣà àjàká kọ́ wá gbọ̀ ọ́ lẹ̀ wá sílẹ̀ lẹ́yìn fún gbogbo wa o ẹni agbára bá wà lọ́wọ́ rẹ̀ pé ó ṣe jẹ́jẹ́ ẹ ń bá wà
ṣe mẹ̀dọ̀ torí ọjọ́ ọ̀la ọwọ́ rí bí bó o ṣe ń gbé ọlọ́ odò láàrin jù ọ sí bọ́lọ̀ ń ṣe ṣẹ́gun fìrà àwọn náà ń jọ́sí náà ló ṣẹ́gun wọn náà ẹ̀yin èèyàn náà bá ń gbọ́lọ̀ tóbi ẹja mọ́. ẹ̀fọ́ pawó ẹ fẹ́rìgì jobi. àmọ̀pọ̀mọ̀ ìyá kan bàbá mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ni. wá wò ó ọmọ bàbá ṣe lè rí a rí bí ó ṣe rí náà lórí yìí ojú rẹ̀ dá báyìí. òwò náà àti wà tó lúwẹ̀rí ẹjọ́ máa lọ mẹ̀mọ́ lálẹ́ odò báyìí. ọ̀dọ́ ẹ máa mú lọ ṣé bàbá ṣe wù yín. láìlà ilẹ̀ ńlá. ọmọ ìkẹ́ o ṣé ẹ rí gbogbo ẹ̀yin tí ẹ wọṣọ òṣàyẹ pátápátá ẹ padà sí ilé kẹ ẹ bọ́ aṣọ yẹn kẹ súná tó bá di lọ́la ẹ wá gba oríṣi aṣọ márùn-ún lọ́wọ́ mi. àbúrò kẹ rántí pé ọ̀kan ṣoṣo ni Ọlọ́run kò pé méjì àbọ̀kọ́ méjì. La ilaha illallah Islam àgbè wá. Islam àgbè wá o. Bismillah. Títí tí o fi ṣe èmi ò ní dákẹ́ títí tí o fi sọ̀rọ̀ mi dayọ̀ àsàlátù lèmi ò máa ṣe lọ́rọ̀. èmi gẹ́gẹ́ bí ẹnìkan èmi dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run inú mi dùn ara mi sì yá gágágá ọ̀pọ̀ èèyàn lájọ́ sọ tó tọ̀ lọ tí ò sí láyé mọ́ ọdún eléyìí mo tún wá ṣe é kò bá ń lórí àárẹ̀ ara mi le kókókó lára ọ̀tá le ẹ wá ní mò ní dunnú ọ̀rọ̀ mi tọ́gbé ẹjọ́ pẹ̀lọ́ àwọn kan ń gbà wọ́n mọ̀ wí wọ́n lálà kẹ́yìn àgbẹ̀ mọ́ra ní mbà àràbà kẹ́yìn àgbẹ̀ ẹran lẹ́rán jẹ́ àbí èèyàn ló kò pé àbí èèyàn ló pa yẹn èyí tí mọ́ra ẹran lẹ́rán jẹ́ ẹ̀bá àpé ládùkẹ́ àgómi àdọ̀nkì àbàdà ọ̀dí ìgbà tí gbàtọ́ lọ́wọ́ ọba mi aláàánú tí ó tó wá kẹ́ mi lọ́dún ètò àwà wọ́n tó fi yà mí wọ́n tó fi gbé yìí. òpópó mọ́ká mọ́rọ́ àyíjọ́ òpópó mọ́ká mọ́rọ́. ماذا تريد في هذه الدنيا الدنيا غرور عليك بتكوالا ماذا تريد في هذه الدنيا
jẹ́ ní ìbẹ̀rù ọlọ́run dọ̀wọ́ rẹ. sílé ayé yìí náà wọ́n ní kò jẹ́ kó mọ lọ́hùn lọ́kàn àti pánábì Muhammad òjíṣẹ́ ọlọ́hun ni.